ọ̀rọ̀ lórí awuyewuye oyè Ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ òun ló mú mi wá ṣe fídíò tí mo fẹ́ ṣe yìí. Bẹ́ẹ̀ ni mo ti ní sùúrù tó wàláhì tàláhì mo ti ní sùúrù gán lórí ọ̀rọ̀ tí mo fẹ́ ṣe fídíò lé lórí. Ó yẹ kí n ti ṣe tipẹ́ ṣùgbọ́n mo wá ń retí, mò ń wò ó, mò ń ṣàkíyèsí pé bóyá fídíò mi ó ti jáde lẹ́yìn rẹ̀ tí ó fi òtítọ́ ọ̀rọ̀ tí wọ́n kọ́ sọ sẹ́yìn wípé ẹnìyàn padà yọjú. Ọ̀rọ̀ yẹn padà yí wa o, ọ̀rọ̀ yẹn padà yí wa. Ìjọ nítorí náà bá ẹ tẹ̀lé mi lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Mi ì fẹ́ kí n bẹ ní àárín. Tí n bá lọ bẹ láàárín kò ní yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Mo lè fẹ́ kó yé gbogbo wa. Mo fẹ́ kó yé wa yékéyékéyéké. Fídíò kan ti jáde sẹ́yìn tipẹ́tipẹ́. Ẹnìkan ṣe program kan tí wọ́n á play voice note kan lórí ọ̀rọ̀ awuyewuye oyè Ìmáàmù Ògbómọ̀ṣọ́, tí ẹni yẹn wá ń sọ wípé ẹni tí òun play voice note rẹ̀ yẹn o yóò padà yọjú tí gbogbo owó rí wípé bóyá ẹ̀gbọ́n Ìmáàmù àgbà ní o, Ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ Ìmáàmù Yunus Taliat, bóyá ẹ̀gbọ́n rẹ̀ ní o, bóyá àbúrò rẹ̀ ní obìnrin, ẹni yẹn ó padà yọjú. Mo wá ṣe sùúrù fáá àwọn nǹkan míì tí wọ́n ń gorí nǹkan láwọn nǹkan tó dáa tí wọ́n ń gorí nǹkan. Mo wá fi dá ó yẹ kí fídíò náà ti jáde láti jọ yìí. Ẹ dákun mo ń padà bọ̀ wá. Bàbá wa Àmọ̀tẹ́kùn Oòduà, mi wàá mọ̀ bóyá ìlú Ògbómọ̀ṣọ́ ni wọ́n ń gbé, bóyá kìí ṣe ìlú Ògbómọ̀ṣọ́, mi mọ̀ ìlú tí wọ́n ń gbé. Bọ̀ mo ti wo fídíò wọn dáadáa sẹ́yìn. Mo ti wo fídíò wọn dáadáa nípa awuyewuye ọ̀rọ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́, nípa oyè Ìmáàmù Ògbómọ̀ṣọ́. Bàbá yìí fi hàn gbangba dájúdájú wípé ẹ̀yìn Ìmáàmù Yunus Taliat ń làwọn wà. Ẹ jẹ́ kí n tuntun sọ. Àmọ̀tẹ́kùn Oòduà wọ́n fi gbogbo ẹnu sọ, wọ́n sọ níta gbangba wípé kò sígbà kan táwọn kúrò lẹ́yìn Ìmáàmù àgbà Yunus Taliat, pẹ́yìn rẹ̀ ń làwọn wà digbidigbi. Bẹ́ẹ̀ ni gbogbo ìgbésẹ̀ táwọn bá máa gbé láti fi kún ni, láti fi sọ́pọ́ọ̀tì Ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ Ìmáàmù Yunus Taliat. Mo wá gbọ́rọ̀ yẹn, kò sí ntọ́lẹ́bí ń bẹ̀, wàláhì tàláhì kò sí ntọ́lẹ́bí. Ní tí mo fi sọ pé kò sí ntọ́lẹ́bí ń bẹ̀ ni wípé èmi ga bí mo ṣe wà yìí, ọlẹ́ni tèmi náà dúró sẹ́yìn rẹ̀ digbidigbi. Ẹni tèmi wá dúró sẹ́yìn rẹ̀ digbidigbi tí mi ò fìgbà kan kúrò ń bẹ̀, tẹ́sẹ̀ mi rinlẹ̀ ń bẹ̀, tí mo sì ṣe tán láti máa dáhùn sí ẹni ìbéèrè, ẹni fídíò tó bá tako bàbá wa ọba Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́, bàbá wa ọba Afọlábí Ghandi Òrúmọgẹ́gẹ́ III, tèmi gan náà wá dúró tí mo ṣe tán láti máa tako gbogbo ẹni tó bá tako bàbá yìí. Jẹ́jẹ́ bàbá jókòó lẹ́nà ọ̀rọ̀ tí ọ̀kan bàbá tẹ̀ wá fi ń kọ́ bàbá lọ́rùn, tí gbogbo yín wá ń bẹ̀rù Ìmáàmù Yunus Taliat. Àmọ́ tó gbé fún yín o. Lọ́pọ̀ àwọn kan ń sọ̀rọ̀ wọn ní owó ní gbé fáwọn èèyàn lábẹ́lẹ̀. Àwọn gbogbo tó bá lè kọ́ máa gbé fún yín ẹ̀yin lẹ́mọ̀, àríyàn ọ̀kan èmi. Ṣùgbọ́n tèmi ń fàyọ ni wípé òtítọ́ àti òdodo ó gbọ́dọ̀ wáyé, á dẹ̀ wáyé. Orí òtítọ́ yẹn ládẹ̀ wà. Bẹ́ẹ̀ ni a máa múra wa lẹ́yọ kọ̀ọ̀kan ni. Ẹnìkan ò ní sáfẹ́ nìkan o, ẹnìkan ò lè bẹ̀rù, ẹnìkan ò bẹ̀rù ẹnìkan. Gẹ́gẹ́ bí mo ṣe wá ń bá a lọ, bàbá wa Àmọ̀tẹ́kùn Oòduà, mo yìn yín, ẹ kú iṣẹ́ ribiribi. Ẹni tó bá lè ṣiṣẹ́ àìrọ̀ lólu ẹ pa, ẹ ṣiṣẹ́ gan. Mo ti wo àwọn fídíò yín sẹ́yìn dáadáa, tẹ́ pé gbogbo ọ̀nà ilẹ̀ fi ń gbè lẹ́yìn Ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ Ìmáàmù Yunus Taliat. Ní tó wá ń bẹ láàrin yìí mi ò mọ̀ o. Àwọn kan ń gbé sọ pé ó gbó ńláńlá fún yín ni ilẹ̀ fi ń ṣiṣẹ́ fún. Àwọn kan ní kìrìsìtẹ́nì ìjọ tó wá bá adé ní tó ń bẹ̀ níṣẹ́, gbogbo èèyàn ọ̀kan èmi. Kò sẹ́ni tí ìfẹ́ bá ń bẹ lára èèyàn téèyàn ò lè jíṣẹ́ fún, kò sẹ́ni tí ó lè bẹ̀yàn níṣẹ́. Ẹ káàbọ̀ padà sórí channel mi. Gẹ́gẹ́ bí mo ṣe wá ń sọ lọ, kò sẹ́ni téèyàn ò lè gbé séèyàn fún. Bẹ́ẹ̀ ni ní tó fi mọ́ àwọn òyìnbó tí wọ́n kọ́ mọ́sálásí Ìlọrin, bí mo tẹ̀ sí wá ń wò yẹn sí yìí, bóyá ẹni tó gba kọ́ńtrátì rẹ̀ gangan bóyá kìrìsìtẹ́nì ni. Ẹ wò àárín yẹn, àwọn ẹ̀dẹ̀ kọ́ mọ́sálásí rekete tó dùn wò tó dùn rí. Ẹ wò àárín yẹn sì ń sọ wa, bóyá jẹ́ pé mùsùlùmí ni èmi ọ̀bọ̀ bí mo ṣe ń wò bí ẹni bá lóyìnbó ni, kí dẹ̀ ṣe mùsùlùmí. Mi ò lè tako àárín yẹn, mi ò lè tako àárín yẹn, mi ò tako rárá.
ẹni tó bá wúyàn nìyẹn lè bẹ̀ ń sẹ́, ẹni tó bá sì jẹ́ téèyàn tó bá bá téèyàn mu nìyẹn lè bẹ̀ ń sẹ́. Ṣùgbọ́n tèmi ń fàyọ tí mo lè dúró rẹ̀ ni pé òtítọ́ àtòdodo òní ká máa gbé jáde. Níta bá dẹ̀ rí tọ́jú òtítọ́ kodoro òní kó jáde. Ẹ̀yin ló mú mi ṣe fídíò gẹ́gẹ́ bí mo ti sọ síwájú wípé fídíò tẹ gbé jáde ń jọ sí tẹ play voice note, fídíò tẹ ṣe jáde program tẹ ṣe jáde tẹ play voice note wípé ẹni yẹn bóyá ẹ̀gbọ́n Limam Yunus Taliat Imam Ògbómọ̀ṣọ́, Limam àgbà ní Ògbómọ̀ṣọ́, bóyá ẹ̀gbọ́n rẹ̀ ni bóyá àbúrò rẹ̀ tó já jẹ́ obìnrin tẹ gbé voice note ẹ̀ jáde tẹ ẹ̀dẹ̀ ṣàdéhùn pé tó bá yá ẹni náà yọjú lèmi wá ran yín létí. Wàláhì tàláhì òní mo wá ran yín létí o, torí ẹ̀yin ti ṣe fídíò yẹn kalẹ̀ yín lè ti gbàgbé. Bẹ́ẹ̀ ni ẹ̀yin lè ti gbàgbé, ẹ̀yin lè ti gbàgbé o. Ẹ̀pín gbà mí ọmọ sọ wípé ẹni tó yàgbẹ́ sílẹ̀ lè ti gbàgbé, bọ̀dẹ̀ ẹni tó kó o lè mọ́ gbàgbé. Ẹ̀yin tẹ́ ẹ sọ̀rọ̀ sílẹ̀ ń sìn tẹ́ ẹ ṣe program ìṣeéṣe program tó pọ̀ tẹ́ tó ti ṣe lẹ́yìn rẹ̀, ọkàn yín lè ti fò ó kẹ́ ẹ mọ̀ rántí mọ́, lèmi wá fi rán yín létí lónìí yìí. Bẹ́ẹ̀ ni a ti wá mú tọ́ọ̀sì dání báyìí a ti gbé ojú ara wa. Àwọn èèyàn ní ọ̀pọ̀lọpọ̀ fídíò tẹ́ ń ṣe jáde nípa oyè Limam àgbà Ògbómọ̀ṣọ́, wọ́n ní lọ́fẹ̀ẹ́ kún bẹ́ẹ̀, wọ́n ní àìlóòótọ́ àìlóòdodo ìlọ́fẹ̀ẹ́ kún bẹ́ẹ̀, wọ́n ní kọjọ́ mọ́ rìkísí, kọjọ́ mọ́ jàǹbá, kọjọ́ mọ́ ọ̀tẹ̀ ní làwọn fídíò tẹ́ ń gbé jáde. Èmi ń gbọ́ ni, èmi ń gbọ́ tí wọ́n ń sọ. Kódà tẹ bá wà àwọn fídíò yín mi ń gbà míì tẹ bá wo kọ́mẹ́ǹtì tí mo wà lábẹ́ rẹ̀ ẹ rí i pé tí mo sọ yìí kọ̀ọ̀kan ìmọ̀ wà ń bẹ̀, ṣùgbọ́n mi wá gba ọ̀rọ̀ òkèrè gbọ́. Wàláhì tàláhì mi gba ọ̀rọ̀ òkèrè gbọ́ wípé alágbájá ọ̀dá o, èèyàn burúkú ni o, ìwà rẹ̀ ọ̀dá o. Ẹni máa sọ èmi ó gbàgbé mi ó wàá súnmọ́ ẹni yẹn, màá súnmọ́ ẹni yẹn, tí n bá wá súnmọ́ ẹni yẹn bí ìwà rẹ̀ bá ṣe wá rí gẹ́lẹ́ òun náà wàá púfù ẹ̀ fún mi. Bólóòtọ́ èèyàn ni o, bónírọ́ èèyàn ni o, bẹ́ni tó ṣe é súnmọ́ ni o, bẹ́ni tí ò ṣe é súnmọ́ ni o, bẹ́ni tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ prógráàmù tó ń ṣe ó dàbí ẹni pé ń ṣiṣẹ́ fáwọn kan ni lábẹ́lẹ̀. Ìṣeéṣe káwọn èèyàn kọ́ wà lórí ààrẹ wọn wà lórí ẹ̀bí bọ̀ tá a bá wá wo fídíò tẹ́lẹ̀ yìí ń ṣe jáde àwọn èèyàn lọ́tẹ̀ wà ń bẹ̀. Gẹ́gẹ́ bí èmi náà ṣe wá ń wo àwọn kọ̀ọ̀kan èmi náà ń fura sí bẹ́ẹ̀ bọ̀ tèmi ò létí ìjọ́ọ̀jì. Ṣùgbọ́n fídíò tẹ wá ṣe jáde yẹn tẹ play voice note yẹn èmi ò lórí ọ̀fẹ́ àti mọ̀ play rẹ tí mò ń sọ ti yé yín, àwọn tó sì wò náà ti wọ́n ti mọ̀ pé kì í sọ̀rọ̀ mò ń pa. Ẹni tẹ wá play voice note rẹ yẹn tẹ ní ẹ̀gbọ́n Limam Yunus Taliat ẹnẹ obìnrin ní voice note yẹn ẹ wá gbẹ́ni yẹn hàn gbangba síta tá a rojú rẹ̀. Voice note tẹ dẹ̀ play yẹn náà káàkiri bá wù mí mo ti fẹ́ kẹ́ ẹ ṣe kọ́ dáa. Voice note yẹn play rẹ̀ ẹnìyẹn náà sọ̀rọ̀, àwọn ńlá káyè àwọn ọlọ́gbọ́n onímọ̀ olóye àwọn tó rí wọn pé dáadáa tara wọn balẹ̀ àwọn àbá wa gbọ́ bóyá lóòótọ́ ni bóyá rọ́ ni, ẹ má bínú. So ìyẹn ló mú mi ṣe fídíò yìí o, ìyẹn ló mú mi ṣe fídíò yìí torí wípé mo fẹ́ pàkíyèsí sí nǹkan kan ni bàbá wa Oòduà Àmọ̀tẹ́kùn Oòduà mo fẹ́ pàkíyèsí sí nǹkan kan ni o. Ṣé ẹ rí kọ̀pẹ́ tí mo mọ̀ yín lórí afẹ́fẹ́ kọ̀pẹ́ tí mo mọ̀ yín mo fẹ́ lè wí pé lórí awuyewuye ọ̀rọ̀ Limamu àgbà oyè Limamu àgbà ìlú Ògbómọ̀ṣọ́ tó fi tan mọ́ ìdílé ẹbí ilé Ayílára tí wọ́n jọ ń fa gbọ́nmi sí omi òtó láàrin ara wọn tí wọ́n sì kóra wọn lọ bá bàbá tí bàbá jókòó jẹ́jẹ́ láàfin àfin wọn wà wọn jáde ńbẹ̀ jẹ́jẹ́ wọn jókòó ńbẹ̀. Ìdílé Ayílára àti Limamu àgbà Ògbómọ̀ṣọ́ tó lóun wá láti inú ìdílé ni wọ́n kóra wọn lọ bá bàbá wa Ṣọ̀ún. Bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ bàbá wa Fọlábí Gándì Òrúmọgẹ́gẹ́ 3 wọ́n wá kẹjọ́ wọn rò yí pé Limamu àgbà ìlú Ògbómọ̀ṣọ́ Limam Yunus Taliat kìí ṣe ojúlówó kìí sọmọ bíbí ilé àwọn gangan. Wọ́n ń fa ọ̀rọ̀ yẹn mọ́ra wọn lọ́wọ́ wọ́n tẹ̀síwájú bàbá fi wá gbé sọ́tún wọ́n gbé sọ́tì wípé ẹ padà sílé ilé náà lẹ́ẹ̀tì lọ yanjú rẹ̀ tẹ́ ẹ bá yanjú rẹ̀ tán pátápátá
tí gbogbo yín gbọ́ra yín yé Lèmọ́mù àgbà ẹ padà a ti ṣe fídíò lórí yẹn bọ̀bọ̀ kàn fẹ́ ká mẹ́nu bà ráńpẹ́ kí fídíò yìí ó lè nítumọ̀ ẹ padà àwọn tẹ́ ẹ pé mọ̀lẹ́bí yín ẹ tẹ̀lé wọn lọlé ní tí ò yé wọn ẹ lọ láàyè wọn ibi tó sókun ní ọ̀rọ̀ yín ẹ mú tọ́sí ẹ tàn mọ́lẹ̀ sí kedere ẹ jẹ́ kó yé wọn ẹ jẹ́ kó wọ́n mọ̀ wípé òríjìnà ọmọ ọkọ ilé ayé lára nìyẹn tẹ́ bá ti wá gbọ́ra yín yé tọ́rọ̀ ti yanjú pátápátá tí ò síjà tí ò sí kù sínú kankan mọ́ kí ẹ ń tọ́jẹ́ olórí ẹbí ilé ayé lára gangan kó wá mú yín dání báyìí kó wá fà yín padà wá sàfin wájú mi kẹ́ máa bóyá Lèmọ́mù lọ padà kò jù bá ń lọ. bábọ̀ ọ̀sọ́ jù bá ń lọ o kó tó di pé gbogbo yín wá ń gbé ọ̀rọ̀ àjàgà tí èsì ti bàbá tẹ̀wá fi ń kọ́ ọ̀bá lọ́rùn pé Lèmọ́mù àgbà Lèmọ́mù Yunus Taliat àti bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ bàbá wa ọba Àfọlábí Ghandi Olúmọgẹ́gẹ́ tì ní àdìjọ ní kùnsínú pẹ̀lú ara wọn rárá kò rí bẹ́ẹ̀ rárá kò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọjọ́ kò tiẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn kò lọ bẹ́ẹ̀ yẹn nísìnyí ẹni tí ọ̀rọ̀ kàn tó jẹ́ Lèmọ́mù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ Lèmọ́mù Yunus Taliat tí ọ̀rọ̀ kàn gangan tí wọ́n ní ọ̀rọ̀ èmi rò pé ọ̀rọ̀ yìí gan-an bẹ́ẹ̀ mi ṣe fi làákàyè ọmọdé wò ó tí mo ṣe fi làákàyè ọmọdé gbọ́ kò yẹ kí wọ́n jẹ́ kó tàn síta gan tó bá jẹ́ pé mi làwọn ni tó bá jẹ́ pé lóòótọ́ tó dá wọn lójú wájú Ọlọ́run ọba àtènìyàn lọ́ba téèyàn pè jẹ́rìí rọ́ wípé òríjìnà ọmọ ọkọ ilé ayé lára ńlá wọn ìyẹn Lèmọ́mù Yunus Taliat Lèmọ́mù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ àwọn wọn wà padà sílé gbogbo ẹ̀rí tó bá wá yí ká gbogbo evidences tó yí ká pátápátá tí ó fi hàn wípé dájúdájú sáká lóríjìnà tí ọ̀làbùlà ọmọ ọkọ ilé ẹbí ayélára gangan ńlòun tí ò ní sí àtàdánù ńbẹ tí ó sì ní sí pé à ń hun òwú kan mọ́kan tí ó jẹ́ òríjìnà ọ̀rọ̀ tí ó dúró gedegbe òun lèmi lérò pé yẹ kí wọ́n gbé kalẹ̀ tó fi àdìpọ́ta pẹ́rán ó ti lọ ilé ẹjọ́ ó ti pe babalẹ́jọ́ àtàpèrè ipe ó jọ bí ẹni pé ó rí bí ẹni pé ń fara pẹ́ bí ẹni pé wọ́n fẹ́ rọ òun lóyè ẹjọ́ tí è ṣe ti bàbá tó wá fi kọ́ lọ́rùn tí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ supporters ẹ̀ náà tẹ́yìn wá ń sọ wípé àṣírí ẹni pé òun pẹ̀lú bàbá lódìjọ́ ní clash lódìjọ́ ní issue papọ̀ tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ rárá tí ò rí bẹ́ẹ̀ rárá àtọ́ tí ò tiẹ̀ fẹ́ tí ò jọ mọ́ra wọn kò jọ mọ́ra wọn rárá kò jọ mọ́ra wọn nísìnyìí ẹbí ayélára ilé ayélára Ògbómọ̀ṣọ́ ìdílé wọn ni oyè tí ó jẹ Lèmọ́mù ti gbọdọ̀ jáde ọ̀nà tí wọ́n wá rìn tó fi wá kan Lèmọ́mù àgbà Yunus Taliat àti fi lọ fà á kalẹ̀ a ti ṣe fídíò lórí gbogbo yẹn sẹ́yìn tẹ́ fi lọ fà á kalẹ̀ kí ni wọ́n ń wò tẹ́ fi fà á kalẹ̀ ìwọ̀n àtàwọn náà tó wá ń sọ wípé kò sẹ́dá tí ò lè ṣàṣìṣe kò sẹ́dá tí ò lè ṣe mistake iná ìlò òyìnbó fi wá ṣe pẹ́ńsù tí wọ́n fi ṣèrè sàṣì pé ibi tí mistake bá ti wáyé kí èèyàn múre sàkọ́ parẹ́ kó ṣàtúnṣe rẹ̀ tọ́ba wá dá Lèmọ́mù Yunus Taliat Lèmọ́mù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ tó dá wọn lójú wípé dájúdájú sáká ọmọ inú ilé ayé lára yẹn lòun ojúlówó ọmọ ọkọ dẹ̀ lòun èmi rò pé gbogbo ẹ̀rí gbogbo ọ̀nà ó yẹ kó fi proof ara wọn kò eléyìí ó ti dé kóòtù rárá ẹ wá dá mi mọ̀ ní bàbá mi ní ẹ̀gbọ́n bàbá mi ní ẹ̀gbọ́n bàbá mi ní àbúrò bàbá mi ní àbúrò bàbá mi ní àwọn àárín yẹn ló yẹ kún ó kílíà kódà àwọn tí ó bá sí láyé mọ́ ibi wọ́n sin wọ́n sí wọ́n mú wọn débẹ̀ pé ojú orí ẹni báyìí ní ojú orí ẹni báyìí ní. dẹ́n tó jẹ́ mọ̀mọ́ fún wọn ó yẹ bọ́rọ̀ yìí ṣe le tó ó yẹ káwọn náà lè yọjú kún ó ṣe àfọ̀mọ́ sákásáká kún ó sọ àsọyé fún gbogbo ẹbí lápapọ̀ wípé àṣẹwàálẹ̀ mọ̀ mí mọ́ ni bóyá ìṣe é ṣe pé àwọn ògbénu ilé mọ́ bóyá wọ́n ti kọ̀ wọ́n lẹ̀ ní bóyá àárín yẹn kò yé mi o gbogbo tó bá lè wù kó ṣẹlẹ̀ tó dìrọ̀ mọ́ màmá onínúure yìí wọ́n wá jáde látòkè délẹ̀ wọ́n wá tàn tọ́ yìí sí gbogbo wọ́n wá tàn mọ́lẹ̀ sí gbogbo ẹ̀ gbogbo tó rú ẹbí lójú tó rú àwọn ará ilé ayélujára lójú yóò wá tàn ìmọ́lẹ̀ yóò wá tàn sí i òun kálukú wà rí kedere wípé dájú sáká ọmọ òríjìnà ọmọ ọkọlẹ ayélujára ni ṣùgbọ́n kàkà tí
tí lèmọ́mù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ Lèmọ́mù Yunus Taliat tí wọ́n fi ṣe irú ìgbésẹ̀ yẹn wọn ò ṣe é. Ilé ẹjọ́ wọn gbà lọ láti pe bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ bàbá wa ọba Afọlábí Gándì Olúmọgẹ́gẹ́ III tí ọ̀rọ̀ kàn wọ́n rárá tí ó kàn wọ́n rárá tí ó kàn wọ́n tí ò tiẹ̀ fẹ́ dọ́dọ̀ wọn rárá. Ẹ wá mú ẹjọ́ ńláńlá ẹ lọ fi kọ́ bàbá lọ́rùn ó sì yí oníkálukú ó yí oníkálukú bẹ́ẹ̀ mi ṣe ń wò ó yí oníkálukú bí ìgbà tí lèmọ́mù àgbà Lèmọ́mù Yunus Taliat tó fẹ́ fi bàbá sí àtẹ̀gùn bẹ́ẹ̀ lórí lójú tèmi o ó fẹ́ fi bàbá sí àtẹ̀gùn láti fi yanjú ọ̀rọ̀ ara rẹ̀ nígbà téèyàn owó sùnsùn tó fẹ́ ba ẹnìkan lórúkọ jẹ́ pátápátá tó fẹ́ ba ayé ẹnìkan jẹ́ láti fi tún tiẹ̀ sí nìyẹn. Ọlọ́run wà ní gbà fún un. Ọlọ́run ọba kì í sọba àkà. Ọlọ́run ọba ò ní gbà fún gbogbo ọ̀nà tó bá lè wù kó rìn gbogbo àwọn tó bá lè wù kó lọ sásábẹ́ wọn gbogbo àwọn tó bá lè wù kó mọ̀ pẹ̀lú ògo tọ́lọ́run ọba àníyàn rẹ̀ ò ní ṣẹ láburú kò ní ṣẹ lórí bàbá kò ní ṣẹ lórí bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ kò ní ṣẹ lórí àpèrè Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ kò ní ṣẹ lórí bàbá wa ọba Afọlábí Gándì Olúmọgẹ́gẹ́ III. Aburú tí ń rò yẹn gbogbo ìmọ̀ràn ète ìmọ̀ràn ẹ̀ka tí ń rò yẹn kò ní ṣẹ lórí àpèrè kò ní ṣẹ lórí bàbá kò ní ṣẹ lórí ẹnìkankan orí ẹ̀ náà ló máa padà sí orí rẹ̀ ló máa padà sí. Bẹ́ẹ̀ ni ẹni tó bá da ẹrú lérú máa tọ̀. Kí ló dé ẹjọ́ tí ọ̀kan bàbá wa Ṣọ̀ún rárá tó wá fẹjọ́ kọ́ wọn lọ́rùn tó lè pọ́n ọ lé dáadáa tó lè bu ìkún ọ gẹ́gẹ́ bí mo ṣe ń tẹnu mọ́ gbogbo gbà àbí kọ́ yọ ẹjọ́ yìí kó ń kóòtù kọ́ yọ ẹjọ́ yìí kó ń kóòtù kọ́ wá ṣe fọ́nrán kọ́ lọ́dọ̀ bàbá gangan kó kọ́ àwọn èèyàn ńláńlá lọ bẹ̀ kẹ́ lọ dọ̀bálẹ̀ kẹ́ bẹ̀bẹ̀ gbogbo bí o ti ṣẹ̀ṣẹ̀ gbé kó bẹ bàbá lọ́lọ́run tó lè dáríjì ẹ́. Àpèrè ló forí sọfá ọmọ tí ń pè lápèrè ni àpèrè ọba àwọn tó forí sọ pọ̀ ìwọ ń wò pé bàbá nìkan ń lò ń ṣe wáàsí èébú rẹ wàá wáàsí ọ̀tẹ̀ ń lò ń ṣe fún wòye èèyàn tó ti forí sọ ń pa wáàsí yìí wòye orúkọ ara rẹ tó ti bàjẹ́ bó o bá rí èèyàn sọ fún ọ èmi ọ sọ ọ ń bàjẹ́ sí ni lójoojúmọ́ ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ á ló ń pọ́n ò ń bàjẹ́ ní díẹ̀díẹ̀ everyday. Èròǹgbà rẹ láti rẹ bàbá yìí ńlẹ̀ Ọlọ́run ní fún ọ ṣe ìwọ lọ́mọ lọlẹ̀ ìwọ lọ́mọ jò wálẹ̀ ìwọ lọ́mọ wálẹ̀ gbogbo èròǹgbà rẹ láti bà orúkọ bàbá ìjẹ́ òlè orúkọ bàbá bàjẹ́ orúkọ ara rẹ lọ́mọ bàjẹ́ Lèmọ́mù Yunus Taliat orúkọ ara rẹ lọ́mọ bàjẹ́ àbí tó bá tó jáwọ́ ń bi àpọ̀n tí ọ̀yọ́ tó lọ gbómi lákaná tó yọ ẹjọ́ yẹn kúrò ní kóòtù tó wá bẹ̀bẹ̀ tó tọrọ àforíjì tó lọ bẹ̀ face to face tó tọrọ àforíjì lọ́wọ́ bàbá lọ́wọ́ tó dáríjì ẹ́ lọ́nà tó là fún ọ rédèrèdè ló ń ṣe nú ayé rédèrèdè rándanrandan ló ń ṣe nú ayé èsè Lèmọ́mù tí irú èmi táwọn èèyàn gidi lè tẹ̀lé wọn náà gbogbo wà sí tó ń ṣe lórí àpèrè wọn náà wo lọ gbọ́ wà sí rẹ wo bóyá àwọn èèyàn tí ń kọ́ ti fídíò rẹ tí ń sẹ́ndì ibú sí ẹ tí ń sẹ́ndì ọ̀rọ̀ àlùfànṣá sí ẹ àwọn ọ̀rọ̀ tí òwe tí gbọ́ rárá tí wọ́n fi ń ránṣẹ́ sí ẹ ṣé bó ti yẹ kó rí nìyẹn ẹ̀kọ́ rere o làwọn èèyàn ń rí kọ́ níbi wàásù tó ń ṣe yìí ò ń ṣe wàásù kò bá ìwà rẹ mu kò bá rí àjò rẹ mu ọ̀rọ̀ rẹ ò rí létí ìwà rẹ ò bá ipò tó wà mu ó yẹ kó o fura síra ẹ̀ kó o súnmọ́ àwọn Lèmọ́mù àgbà tó ṣe làákàyè àwọn tí ń ṣe tó ń yẹ wọ́n kí wọ́n gbà ọ́ nímọ̀ràn pàápàá jùlọ yọ ẹjọ́ ikú òǹkọ́tù gbé oyè fáwọn tó lóyè gbé oyè gbẹ́tọ̀ wọn fún wọn ibi tó yẹ wọ́n jẹ dé yìí ó ti tó wọ́n jẹ́ kọ́lọ̀ ń bínú sí ẹ bá wọ́n jẹ́ kọ́lọ̀ ń bínú sí ẹ o ibi tó yẹ wọ́n jẹ dé yìí ó ti tó ẹ wọ àwọn fídíò tí mo ti sọ ṣe sẹ́yìn ẹni tó bá gba ẹ̀tọ́ tí èsè tiẹ̀ lọ́wọ́ èèyàn lọ́wọ́ àwọn kan tó ní ẹ wòye wàhálà tó kó wọn sí ẹ wòye àǹfààní tó gbà lọ́wọ́ wọn ẹ lọ sẹ́yìn àwọn fídíò tí mo ti ṣe ni mo ṣe máa ń pariwo ojoojúmọ́ yìí pé ká má dúró lórí fídíò tuntun nìkan àwọn tá a ti ṣe sẹ́yìn á wò akẹ́kọ̀ọ́ ń bẹ̀
gbogbo ìtumọ̀ ìgbésẹ̀ tí Lèmọ́mù àgbà Ògbómọ̀ṣọ́ Lèmọ́mù Yunus Taliat gbogbo ìgbésẹ̀ tí ń gbé gbogbo ìtumọ̀ rẹ̀ là ń ṣe fídíò rẹ̀ jáde bọ̀ látẹ̀yìn tá a sì dáwọ́ dúró la tó wà lẹ́nu ẹ̀ báyìí gbogbo àṣírí rẹ̀ pátá ni látú síta gbogbo àṣírí ẹ̀ pátápátá gbogbo lọ́tọ̀ ti pa sórí íńtánẹ́ẹ̀tì ẹyọ kọ̀ọ̀kan ìlà muhammad gbogbo àwọn tó wá yí i ká gangan tí ń bá a parọ́ yìí tí Àmọ̀tẹ́kùn Oòduà èmi ò tí ì sọ pé rọ́lẹ̀ ń pa èmi ò tí ì sọ pé rọ́ ni o tẹ̀ ń pẹ́yìn lẹ ṣe program jáde àárín sì tó yẹ kí n ṣe fídíò yìí gangan ni torí tí ń gangan mo fi ṣe Àmọ̀tẹ́kùn Oòduà Àmọ̀tẹ́kùn Oòduà torí tí ń gangan ni mo fi ṣe mo wá nídìí èsì lórí ẹ̀ mo nídìí èsì ẹ gbé voice note kan jáde tóbìnrin kan sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ tó lóun lẹ́gbọ́n Lèmọ́mù Yunus Taliat tẹ́lẹ̀ gbójú rẹ̀ jáde afẹ́kẹ́ gbójú ẹ̀ jáde àìwá gbójú ẹ̀ jáde yóò wá fi hàn wípé ẹ má ti jẹ́ sọ̀rọ̀ ẹ má ti jẹ́ kí n sọ̀rọ̀ lọ́bẹ̀ yẹn èmi challenge yín I challenge you yes ọ̀rọ̀ ti débi wípé kò àgbọ̀dọ̀ àti sísọ lójú egbò rẹ̀ bì everybody ti mìyàn tọ́tọ́tọ́ wà ní ẹ̀kú kò sí bá ń fi ọ̀rọ̀ kankan bò mọ́ ibi tọ́rọ̀ dé dúró yìí voice note tẹ́ gbé jáde ńgbà yẹn voice note tẹ́ gbé jáde ńgbà yẹn tóbìnrin yẹn sọ̀rọ̀ ń bẹ̀ tó lóun lẹ́gbọ́n rẹ̀ àbábúrò rẹ̀ ní ẹ ti rántí fídíò yẹn ẹ wàá gbójú obìnrin náà jáde voice note yẹn play rẹ̀ nìyẹn náà sọ̀rọ̀ tí ó fi wá dá wa lójú wípé dájú sáká ẹ̀gbọ́n rẹ̀ ni tẹ́ bá wá ṣèyẹn jáde ìgbésẹ̀ tó bá tún wá kàn á tún máa bára wa sọ ibi tọ́rọ̀ dé dúró yìí sì òtítọ́ ọ̀rọ̀ gbọ́dọ̀ jáde kéde pé nìkan máa gba nǹkan kan lábẹ́lẹ̀ á máa ṣì ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́nà kò rí bẹ́ẹ̀ yẹn o ní táwọn èèyàn ń sọ ń pa yín mo mọ̀ pé ìgbọ́n ẹ máa gbọ́ ìkọ̀ọ̀kan lábẹ́ àwọn fídíò tẹ́ bá ṣe jáde ẹ máa rí kọ́mẹ́ǹtì ńbẹ̀ ẹ̀yin gangan máa ka kọ́mẹ́ǹtì lẹ́ẹ̀kọ̀ọ̀kan ńbẹ̀ gbogbo èèyàn kọ́ ló lè nífẹ̀ẹ́ èèyàn tán wájú ọlọ́wọ́ bá ti nìyàn wàláhì tàlẹ́ gbogbo tí èèyàn bá ń ṣe láyé bó ti lè wò kọ́ dáa tó gbogbo èèyàn kọ́ ló lè gba tí téèyàn ṣe àwọn kọ̀ọ̀kan sì wà ń bẹ̀ tí ó tako nǹkan yẹn lọ́nà kan àbí kejì àlè blame wọn bọ́bí tí èèyàn bá ti ń ṣe program tẹ́ ń ṣe program lórí nǹkan kan àbẹ́ ń tẹ̀lé nìkan tẹ́ wá wo comment section about 1000 comment tó wà ń bẹ̀ ẹ̀yin náà mọyì èyí tẹ́ fi gba èébú ẹ̀yin mọyì èyí tẹ́ fi gba àbùkù ẹ mọyì èyí tẹ́ pé wọ́n fi ṣe tí ọjọ́ pé wọ́n fi yín ṣe ẹ̀yẹ́ tí ọjọ́ pé wọ́n fi yín ṣẹṣẹ lẹ́yà ẹ wò àárín yẹn ibẹ̀ ló ti yẹ kẹ́ ẹ fura sọ̀rọ̀ ara yín ibẹ̀ ló ti yẹ kẹ́ ẹ fura bọ̀ báwọn èèyàn ṣe wá ń sọ yẹn mi ò gbàgbọ́ o èmi kàn ń gbọ́ ni Ọlọ́run fún wa létí kọ́lọ́run kọ́ mọ́ gbé tí wa kọ́ mọ́ gbójú lọ́wọ́ wa kọ́ mọ́ gbẹnu wa kọ́ mọ́ gbà láfíà ara wa wọ́n wá ń sọ ni èmi ń gbọ́ wọ́n ní òótọ́ kọ́bọ̀ sí lẹ́nu yín wọ́n ní rọ́lẹ̀ kan ń jù kalẹ̀ kọ́dà àwọn àmì kọ́mẹ́ǹtì sábẹ́ fídíò mi débi wípé sọmọ Ògbómọ̀ṣọ́ sì ni bàbá yìí ìwọ ojúlówó ọmọ oko ọmọ Ògbómọ̀ṣọ́ tó sì ń tẹ Ògbómọ̀ṣọ́ lójúmọ́lẹ̀ báyìí tó ọkọ̀ ní síta tó wá ń tọ̀ tinú ilé bàbá ẹ̀ táwọn yẹn ń kọ́mẹ́ǹtì ní o ìgbà tí yẹn kọ̀ ní síta tó wá yọ adọ̀dọ̀ tí wá ń tọ̀ sínú ilé bàbá rẹ̀ just like that làwọn yẹn ń sọ pé èmi ò gbàgbọ́ torí wípé ojú tó kálukú fi ń wo ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ojú tó ń kálukú fi ń wo nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀nà tó ń kálukú fi ń rò ó ti fi ń gbé ọ̀rọ̀ kalẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ nítorí kàn fẹ́ kẹ́ wá ṣe fún mi ni pé voice note play ńgbà yẹn èmi ò gbàgbé rárá sọ wá dìgbà tí gbogbo ẹ bá tó re gbé tó re gbè tí Lèmọ́mù Yunus Taliat bá tó kẹrù rẹ̀ kúrò lórí àpè lórí Lèmọ́mù àgbà tí ì ṣe tiẹ̀ tó gbà pẹ̀lú ọgbọ́n ìgbà bá tó kù tẹ̀kẹ́ tó wá fò títọ́ hàn kó tó kù yìí gangan ìníkẹ́ fi òtítọ́ ẹ̀kẹ́ gbójú ẹni yẹn jáde basic tó yẹ kí n ṣe fídíò yìí gangan nìyẹn tẹ́ ẹ bá wá lè ṣe tẹ́ ẹ gbójú ẹni yẹn jáde tó lóun ni Lèmọ́mù Yunus òun lẹ̀gbọ́n Lèmọ́mù Yunus Taliat á tún wá mọ fídíò tá a tún ṣe lẹ́yìn rẹ̀ tábọ́ wá ṣe fídíò bíi 3-4 lẹ́yìn mi ò ní sì sọ̀rọ̀ fídíò tá a ṣe lẹ́yìn rẹ̀ o tábọ́ wá tún ṣe fídíò bíi 2-3 lẹ́yìn rẹ̀ tẹ́ báyìí wá lè jẹ ipò lẹ́yìn bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ bàbá wa ọba Afọlábí Gáníù Olúmọgẹgẹ tí yẹn kò lẹ́yìn wọn ní wọn á tò sẹ́yìn Lèmọ́mù Yunus Taliat ń tò sẹ́yìn yẹn àìwá ṣe bẹ́ẹ̀ ẹ níyì wájú tèmi o kọ́dà ẹ̀ lè ní ìdọ́jọ́ kún wájú mi
bẹ́ẹ̀ ni ẹ lè níyì tí ó wàá mú yìí ń wá tí ó mú àpọ́nlé wá tí ó mú kí n máa gbé yín gẹ́gẹ́ báyìí pé Àmọ̀tẹ́kùn Oòduà ẹ̀yà ńlá ni wọ́n gbogbo tí bá ń jáde lẹ́nu wọn báyìí wàlẹ́ òótọ́ lẹ́mọ̀ bá ń bẹ̀ ṣe mọ̀ pé ilé ayé yìí ẹ bá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àbí gbogbo tálẹ̀ ká máa ṣe àwọn kan mọ̀ yìnyàn àwọn kan mọ̀ búyàn ni ṣùgbọ́n bí táwọn bá ti hàn tí èébú bá ti wá ń jáde ju àǹtí yíyàn lọ kéèyàn chẹ́ẹ̀kì program téèyàn ṣe yẹn kéèyàn má wá torí owó kéèyàn ta ìlú rẹ̀ kéèyàn má torí owó kéèyàn gbé ẹ̀tọ́ ìlú rẹ̀ fún àjèjì kéèyàn má torí owó torí ọrọ̀ torí orúkọ torí òkìkí torí owó téèyàn ó máa rí lórí íńtánẹ́ẹ̀tì torí owó tí wọ́n máa fún yàn lábẹ́lẹ̀ àwọn tí ń gbéṣẹ́ náà fún yàn kéèyàn wá ta ògo ìlú rẹ̀ fún àjèjì látòrí tòun gangan náà ló ti máa kábàámà nítawọn yẹn wá ń pariwo látòrí ẹni yẹn gangan lòun ló ti máa kábàámà kó tó pa àwọn ẹ̀ ló tún máa kábàámà rẹ̀ nítawọn yẹn wá ń pariwo ni pé Àmọ̀tẹ́kùn Oòduà àwọn níwèé èé ṣe mùsùlùmí pé kírísítẹ̀nì ni wọ́n èmi ọmọ olóòótọ́ bá mùsùlùmí bá kírísítẹ̀nì níyìn o bọ́n táwọn èèyàn ń sọ tèmi ń gbọ́ wọ́n ní kírísítẹ̀nì là sẹ́yìn wá mọ̀tẹ́ Àmọ̀tẹ́kùn Oòduà ni àwọn ètò ibi táyé bá tò sí wọ́n láwọn máa kọyín síbi àwọn máa pẹ́yìn síbi táyé bá wà ní tọ́ba ronkaluku ni ó tò sí gbogbo àárín yẹn ní ọjà yẹn rẹ̀ gbogbo àlè tò sójú kan ṣùgbọ́n òótọ́ òdodo yẹn ni tèmi fẹ́ fàyọ òtítọ́ àtòdodo tá a dúró sórí ẹ̀sìn kún tá a ní yíṣẹ́ kó ń bẹ̀ tẹ́lú òsì ní bà wá òun lèmi dúró sí gbogbo ẹni tó bá wá fi igun yín igun ọ̀hún ẹni àǹgù tí yẹn bá gbà wá tó bá fi jáde fún bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ bàbá wa ọba Fọlábí Ghandi Orúmọgẹ́gẹ́ Tree èmi yìí dúró mo ṣetán mo stand by láti máa fèsì olúwẹ̀ bẹ́ẹ̀ ni so èmi pẹ̀lú bàbá Àmọ̀tẹ́kùn Oòduà àti gbéná wojú ara báyìí ojú mi rèé o àti gbéná wojú ara wa ní tí ìwà gbà yín pé program tẹ́ ń ṣe orí òótọ́ lẹ́ ń ṣe lé bẹ́ẹ̀ ni ní tí ìfi gbàgbé program tẹ́ ń ṣe pé èmi gan ṣe ránkà dèdè mo gbà tiyín àbí kẹ́ ẹ gbójú obìnrin náà jáde ojú obìnrin yẹn mo fẹ́ rí interview rẹ̀ báyìí ẹ gbé wá ẹ fi ṣe live pé ẹ ti wá ṣe sẹ́yìn èmi lọ́lọ́run ò ní kí n rí ẹ wá play rẹ̀ fún mi kódà yìí wù mí ẹ pè mí ẹ sẹ́ndì ẹ̀ sí mi lórí WhatsApp ẹ sẹ́ndì ẹ̀ sí mi àbọ̀ ẹ gbogbo ọ̀nà tẹ́ mọ̀ pé ẹ sẹ́ndì ẹ̀ sẹ́ndì ẹ̀ jẹ́ mi náà rí ìwà tó ṣe ránkà lè ṣe pé ọ̀gá nìyí tí mo bá wá rí tá a bá rí fọ́nrán ẹni yẹn tẹ́ gbé jáde tẹ́ ṣe interview fún a wá ṣe fídíò bíi méjì mẹ́ta lẹ́yìn rẹ̀ tẹ́ bá wá jẹ́ tẹ́ wín ní fídíò yẹn tẹ́ jẹ́ pa èmi gan wá kú lẹ́yìn bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ bàbá wa ọba Fọlábí Ghandi Orúmọgẹ́gẹ́ Tree ìwà kú lẹ́yìn wọn wọ́rọ́wọ́ ní sọ bàbá pé ìṣe mọ́ ìwà tò sẹ́yìn yẹn mo ṣàdéhùn ni o àdéhùn ni mo ṣe fún ẹ tí n bá wá mú un ṣe bí fídíò mo ṣe yìí ẹ fi fídíò yìí takò mí ìpè àdéhùn tó ṣe ò mọ mú un ṣe mọ́ à ń pè mí ò kì í yí àdéhùn ẹni tẹ́ wá tẹ́ gbé fídíò voice note ẹ̀ jáde yẹn a fẹ́ rojú ẹ̀ kọ́ wá proof ibẹ̀ ní òótọ́ ló tiẹ̀ tún ti jáde ọmọ ìlú tí wọ́n bá ṣe àwọn ìyókù ìgbà tọ́wọ́ bá ti tẹ òun tóun jáde síta tá a rojú ẹ̀ yóò fa àwọn ìyókù jáde yes oríṣiríṣi interview wa bẹ̀rẹ̀ àyà ọlọ́run yọ̀ọ̀dà fún bàbá wa Àmọ̀tẹ́kùn Oòduà ẹ gbé jáde ẹ gbé ojú ẹni yẹn jáde ẹ má jẹ́ pé nígbà tí lè mọ́mí yusuf tálẹ́ àgbà kú lórí àléfà tán tá a bá ti jáde tá a wọ́ jáde kó ń bẹ́ẹ̀ tọ́lọ́ ń ti jáde kó ń bẹ́ẹ̀ ìgbà yẹn lẹ́sẹ̀ máa fẹ́ fi gbákanrẹ́gbẹ́ náà àfẹ́ bẹ́ẹ̀ nísìnyí tí gbogbo nǹkan hot nǹkan ìgbójú ẹ̀ jáde inú ọ̀jẹ̀ kémi gbà yín gbọ́ pé yes òtítọ́ lẹ̀ ní ṣe prógráàmù yín kò sí wàyó ń bẹ̀ kò sí rọ́ ń bẹ̀ tẹ́ ẹ̀ bá wá rí gbé jáde tẹ́ ẹ̀ bá wá rí gbé jáde tẹ́ ẹ̀ bá wá gbé nìyẹn jáde tẹ́ ẹ̀ kọ̀ tẹ́ ẹ̀ gbé jáde ẹ má ti jẹ́ bẹ́ síkà ẹ má ti jẹ́ kí n bẹ́ síkà ẹ má ti jẹ́ kí n bẹ́ síkà bọ̀ kẹ́ ẹ gbé jáde gangan lọ́dà kẹ́ ẹ gbé jáde lọ́dà kẹ́ gbé jáde lọ́dà ọlọ́run jẹ́ kẹ́ rí fídíò mọ́ á bẹ àwa táwọn fídíò nítorí ọlọ́run ọba mo bẹ̀ wá lórúkọ ọlọ́run ọba títóbi ọlọ́run ọba mo fi bẹ̀ wá jíjẹ mímu wa kò ní nira ẹ dákun bá mi share fídíò yìí kó kàn wá lára
ẹ máa bá mi share bọ́pẹ́ títí kọ́ kàn wọ́n lára káwọn gangan wò ó àtijọ́ gbéná wojú ara báyìí o àtijọ́ gbéná wojú ara wa kìí ṣe tìjà o ṣùgbọ́n àti dára wa mọ̀ báyìí àtijọ́ wojú ara báyìí kì í wá ṣe tìjà wàláhì tàláhì kò kí ń ṣe tìjà ojú ẹni tẹ́ gbé pamọ́ yẹn abẹ́kẹ́ gbé síta gbangba kí gbogbo ayé ó rí i tá a bá ti rí yẹn fà síta àti mọ mọ̀lẹ́bí ẹ̀ kan nu nínú àwọn ẹ̀gbọ́n rẹ̀ látara rẹ̀ wọ́n wá wá àwọn yòókù síta lẹ́yọ kọ̀ọ̀kan tí ìbéèrè bá dójú ìbéèrè ìlú tí a ti wá gangan hàn àmọ́tìjà lọ ẹgbẹ́ ni àmọ́tìjà lọ gba àwọn ẹgbẹ́ yẹn ìlú tí a ti wá gangan yóò fojú hàn ọmọ ìlú tí í ṣe yóò fojú hàn ẹ rí pé kàlà àwọn mọ̀lẹ́bí òun gan àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ àwọn àbúrò rẹ̀ ìkàgbá ni wọ́n ọ̀dájú gbogbo wọn yín sì sọ̀rí tí mo fi pe ogun lọ́dájú pé ìkà ni wọ́n kápẹ́ nu kìnìún ẹranko gidi náà bàbá yìí kó sí ṣé bí wọ́n ṣe filẹ̀ náà nu tí kìnìún wọn fà ya rí ẹ̀rì ẹ tẹ́nìkan kan ò ní jáde láti gbà lẹ́nu kìnìún ìkà burúkú ni wọ́n ṣèyàn re wọ́n èké ṣẹ̀jẹ̀ re ni wọ́n sílẹ̀ mọ́mú Yunus Talias mo challenge wọn kì í ṣèyàn re kí ọ̀rọ̀ ó le tó báyìí gbangba tí gbogbo ayé ń pariwo yá mọ mọ̀lẹ́bí rẹ̀ fi ìdílé tó ti wá ń fa àwọn èèyàn rẹ̀ hàn àwọn àbúrò rẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ ìyá rẹ̀ gbogbo ẹ̀gbọ́n ìyá ẹ̀gbọ́n bàbá rẹ̀ ẹ̀gbọ́n bàbá àbúrò fi gbogbo wọn hàn kọ́ dá gbogbo àgbáyé lójú pé wọ́n fẹ́ yàn ọ́ jẹ ni tó jẹ́ pé tó bá fi lè fi gbogbo àwọn nǹkan yìí hàn tẹ̀ wọ́n á ṣèwádìí lóòótọ́ pọ́mọ ilé ayé lára ní òríjínà ni ẹ́ èmi yìí gan ṣetán láti tò sẹ́yìn rẹ̀ ẹ̀yin lè máàmù àgbà Ògbómọ̀ṣọ́ lè máàmù Yunus Talias mo fi Ànábì Muhammad mo fi ṣẹ̀rí tó bí Ọlọ́run mo fi ṣèbúra Jesus Christ mo fi ṣèbúra Ọ̀rúnmìlà mo fi ṣèbúra mẹ́ta tó Ògbómọ̀ṣọ́ mẹ́ta lọ́kan ni tí èèyàn bá ti lè wí báyìí ẹ̀jẹ̀ pé ẹ̀ ń figbá kan bọ̀ kan nínú ni Ògbómọ̀ṣọ́ ló ní mẹ́tẹ̀ẹ̀ta ìyá kan bàbá kan ló bí mẹ́tẹ̀ẹ̀ta àṣírí kankan tá dànù ìkan ò sì ní wá kó lè kàn kúrò kò ṣeé ṣe èmi gángan tò sẹ́yìn lè mọ́ Yunus Talias lọ́wọ́ kan ni tí ń sọ fún bàbá wa sọ wípé bí mo bá yín dé yìí ó tó mo ṣàdéhùn rẹ̀ kí wá ló dé tí a máa tanra wa jẹ kí ló dé a máa parọ́ fúnra wa àwọn èèyàn ń sọ pé rọ́ ni àwọn èèyàn ní fọ́jírì ní voice note yẹn tó bá jẹ́ pòótọ́ ni kẹ́nìyàn ó yọjú ọ̀rọ̀ gbọ́dọ̀ lé tó báyìí kó sápamọ́ ṣe bá búrò rẹ ni. dẹ́yìn náà tẹ́ bá ṣe program yẹn kó fi yẹ yín dáadáa kó fún yín lápọ́nlé kó fún yín níyì kó gbóríyìn fún yín kí gbogbo èèyàn kan sára sí pé iṣẹ́ ńlá lẹ ṣe àbí kẹ́ ẹ gbójú ẹni yẹn jáde kí gbogbo wa ó rí wípé dájú sáká ọmọ ìyá ọmọ bàbá lè mọ́mú Yunus Talias ni a wà máa ju àwọn oríṣiríṣi ìbéèrè àwọn yòókù náà yóò wá fà wọ́n jáde lẹ́yọ kọ̀ọ̀kan òótọ́ ọ̀rọ̀ padà wá tó hàn dáadáa òótọ́ ọ̀rọ̀ ti hàn o ó ti ń fẹsẹ̀ múlẹ̀ tọ́lọ́rọ̀ gbọ́dọ̀ lé tó báyìí kí wọ́n sá fún àbúrò wọn òun padà bọ̀ wá. ẹ káàbọ̀ padà sórí channel mi àwa tá a bá ti subscribe nítorí Ọlọ́run bá mọ̀ bẹ̀ wá àwa tá a bá ti darapọ̀ mọ́ iléeṣẹ́ yìí Master BCM TV ẹ wò sàlẹ̀ fídíò yìí gangan lọ́wọ́ tó ẹ̀rì tí a kọ subscribe sí ẹ jẹ́ ká fi ka tẹ̀ yóò wá paradà yóò di subscribe yóò gbé aago kan sẹ́gbẹ̀ẹ́ aago yẹn jẹ́ ká fi ka tẹ̀ aago yẹn wá pín sí mẹ́ta èyí tó wà lókè rẹ̀ tí wọ́n kunu rẹ̀ ní dúdú àbí funfun tí wọ́n kọ AWL sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òun gangan ní ká fi ka tẹ̀ ìyẹn ni wípé a ti gba notification yẹn ní kété táwọn fídíò sì wá bá ti ń jáde ẹ̀yin là kọ́kọ́ tó kọ́kọ́ máa rí wọn wò ọ̀dọ̀ yín lákọ̀ọ́kọ́ máa dé sí subscribe yẹn ni wípé ẹ lè bọ́ sórí channel gẹ́gẹ́ bí mo ṣe ń pariwo gbogbo ìgbà tí mo ń gbà wá níyànjú tí mo ń gbà wá nímọ̀ràn yìí pé ẹ má jẹ́ ká fi fídíò tuntun nìkan ṣe bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká máa lọ sẹ́yìn ká máa wo gbogbo àwọn fídíò tá a ti ṣe sẹ́yìn àǹfààní wà ń bẹ rẹpẹtẹ o ọ wà ń bẹ gan lóríṣiríṣi ẹ jẹ́ ká lọ sẹ́yìn ká wo oríṣiríṣi fídíò láti ṣe tí gbogbo ẹ nítumọ̀ àwọn fídíò tá a máa wò títí láéláé ni tá a máa kẹ́kọ̀ọ́ ń bẹ́ẹ̀ ni tẹ́ máa wò ó tẹ́ máa ṣàdúrà fún iléeṣẹ́ wa wípé iṣẹ́ ńlá ṣe bọ́lọ̀ ní gbẹnu wá sọ́sọ́ ló ń gbẹnu wá ṣiṣẹ́ ló ń gbẹnu wá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹ ṣe gan bẹ́ẹ̀ sì wá mówó lápò ojoojúmọ́ tẹ́ ń ra dátà owó tí èsì kékeré tẹ́ ń mówó lápò ojoojúmọ́ tẹ́ wá ń ra dátà tẹ́ ń fàsìkò sílẹ̀ tẹ́ wá ń wo gbà fídíò sí ń jáde láti inú iléeṣẹ́ wa ilé yín ọ̀nà yín kò ní bàjẹ́ àbùdí ntolókun àbùdí ntọlọ́sà
bẹ́ẹ̀ ṣe mú owó kékeré jáde nínú àpò ńláńláńláńlá lọ́mọ fi rọ́pò bẹ̀ ẹ ní màlá wípé mú owó lápò láti ra dátà láti máa ṣe dátà láti máa fi wà fídíò tí mò ń ṣe jáde ilé yín ọ̀nà yín kò ní bàjẹ́ jíjẹ mímu yín kò ní nira ayé yóò túbọ̀ mọ́ tùbà fún wa orí òtítọ́ la wà òtítọ́ ló máa lékè òtítọ́ ló máa lékè dákun máa bá wa ṣíà fídíò yìí ẹ láìkì ẹ kọ́mẹ́ǹtì gbogbo tẹ́yìn náà bá mọ̀ ń pa rẹ̀ ẹ bá wa sọ sábẹ́ rẹ̀ ẹ̀ ń tẹ́ bá bú wa náà ẹ bú wa dáadáa ẹ bú mi inú ègbú èmi tó ń rọ́gbọ́n kọ́ ń bẹ̀ àtún ráwọn pọ́ìntì gidi àtún rí dìmú tá a tó fi ń ṣe fídíò jáde tẹ́ ẹ̀ mọ̀ pé ni tí ń búyàn tìbínú wọn fi ń búyàn àwọn nǹkan míì ń bẹ tí ènìyàn yẹ kí wọ́n sọ jáde wọ́n ń sọ yẹn làwa tó fi ń rí díò títọ́ ẹ dákun àtún retí yẹn náà kọ́ mọ̀ jẹ́ pé yíyìn lásán náà ni ẹ jẹ́ kí ebú náà wà ń bẹ̀ oríyìn náà kọ́ wà ń bẹ̀ ibi ọ̀rọ̀ tẹ́nìkan wá sọ jáde ẹni tó ló ń bú wa kó tó wòye àwọn tí ó bá fèsì lábẹ́ ibẹ̀ ló ti mọ̀ yí pé apá lèmọ́mú àgbà Yunus Taliat lèmọ́mú àgbà ìlú Ògbómọ̀ṣọ́ apá ẹ̀ ti jábọ́ kò rógun ẹ̀ ṣe Ọlọ́run ò lè gbà fún láéláé ó ti jò wálẹ̀ kò lẹ́nu ń bẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni làwọn èmi fi ń rọ̀ ni mò ń gbà níyànjú wípé ọjọ́ ìtura Ọlọ́run bá kọ́ yọ ẹjọ́ ń pò ń kóòtù ọgbẹ́jọ́ kò lé ẹjọ́ kọ́ fàyọ bíi jìgá kọ́ wá wáwọn èèyàn ńláńlá wọn lọ bá bàbá kún ọ bẹ̀bẹ̀ kí bàbá ọ ṣàdúrà fún ó ti ṣìṣe ó ti ṣìrìn ó ti forí sọ àpèrè ó ti forí sọ ẹgbẹẹgbẹ̀rún èèyàn ṣìṣe ti bá a ṣìṣe ti mú bẹ́ẹ̀ ni ẹ rí i pé gbogbo wàásí tí ń ṣe gbogbo sọ̀rọ̀ sí ẹ̀ ń gẹ́ fura sí kò sí làákàyè gidi kankan mọ́ lórí rẹ̀ ń takò àfà ń takò mùsùlùmí ń takò kìrìsìtẹ́nì òun gan ń takora ẹ̀ ìwọ̀n ń tẹsẹ̀ bẹ́ẹ̀sẹ̀ ìwọ̀n ń sọ gbogbo ẹ̀ lura wọn ẹ̀ ń gẹ́ wo nǹkan bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ fàdúà ẹ̀ ń tẹ́ wá lẹ́jọ́ lólùfẹ́ náà máa bá gbàdúà kọ́lọ́n kó fi yín mọ̀nà kọ́lọ́n kó mú yín kúrò nínú wàhálà tẹ́ wà yìí ẹgbẹ́tọ̀ ẹlẹ́tọ̀ kalẹ̀ ní ìfọkànbalẹ̀ ó gan fi wà fẹ́yìn náà ìfọkànbalẹ̀ ó wà fún yín ẹ dákun mò ń padà bọ̀ wá ẹ káàbọ̀ padà sórí channel mi ẹ dákun ẹ má gbàgbé láti subscribe ẹ bá wa like ẹ comment ẹ share mo ti fò nǹkan kan sẹ́yìn àfi kẹ́ dáríjì mi bàbá o wàláìdàláì ọkàn mi ti fò ìbínú tí mo bá wọn studio ni bàbá mi o ẹ̀wọ̀n kọ́kọ́ síbìlà náà bàbá mi lọ́wọ́ ti dúró Ògbómọ̀ṣọ́ o orí ìdọ̀bálẹ̀ mọ́ wa láìlá ìlẹ̀lá òun àti ìlànà ní wàhálà mo ti gbàgbé kí n kí yín bẹ́ẹ̀ tí mo dáríjì mi gbogbo ìgbà tẹ́ ẹ̀ máa ń dáríjì gbogbo àtọ́ bá sẹ̀yìn ni bẹ́ẹ̀ náà lẹ́tọ̀ọ́ dáríjì mi bàbá o ọkàn mi ti fò bàbá mi àtàtà bàbá wa àtàtà bàbá onínúure bàbá gbogbo wa àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin àti mùsùlùmí àti kírísítẹ́nì àti oníṣẹ̀ṣẹ̀ gbogbo wa lápapọ̀ bàbá tó kó gbogbo wa jọ orí yìí ò ní dàrú pé ọ̀rọ̀ yìí ò ní bàjẹ́ bàbá ìmọ̀ yìí ò ní jọba àṣírí yóò mọ̀ bò ní bàbá lójoojúmọ́ gbogbo ọ̀nà téèyàn gbà pọ́n tọ́nà gbà pọ́n yẹn lé ní ọmọ pọ́n yẹn lé bàbá gbogbo ọ̀nà tọ́lọ́run gbà pọ́n ẹ̀dá onínúure lé ní ọmọ pọ́n yẹn lé gbogbo ọ̀nà gbogbo bí ẹ bá rìn sí gbogbo ọ̀nà tí Ọlọ́run rìn tí fífi ààbò bo àwọn tó nífẹ̀ẹ́ rẹ̀ ní ọmọ ìdàbòbò yín bàbá àdáyìlá ìlẹ̀lá ọ̀làlá ní wàsàn inú mi àwọn ọdún máa rájọ orúkọ àwọn báyìí láyìlá ìlẹ̀lá àṣírí yóò ní tú bàbá àṣírí yóò ní tú ẹ̀ ní jó ẹ̀ ní wálé bàbá bí àṣà àwọn ipò wọn ní ẹ̀jò rí bàbá ẹ̀ wálẹ̀ ẹ̀jò ẹ̀ wálẹ̀ mo kí yín lọ́pọ̀lọpọ̀ bàbá mo kí yín adé apẹ́ lórí kánrin kése bàbá mi sọ ohun tìlú Ògbómọ̀ṣọ́ bàbá mi ọba Afọlábí Gáìndì Olúmọgẹ́gẹ́ trì adé apẹ́ lórí lọ kánrin kése àmì àṣẹ adé apẹ́ lórí lọ kánrin kése àmì àṣẹ adé apẹ́ lórí lọ kánrin kése bàbá àmì àṣẹ bàtà apẹ́ lẹ́sẹ̀ lọ ṣúà àmì àṣẹ bàbá mi àgbàlagbà bí ìbá ń dárúkọ yín báyìí inú mi máa ń dùn ni yóò sì dùn dọjọ́ alẹ́ ni bàbá Ọlọ́run nípa yín ló jẹ́ àgbèrè ní bàjẹ́ mọ́ yín lọ́wọ́ àbá ìlú Ògbómọ̀ṣọ́ ní tú bàbá
ìrùkẹ̀rẹ̀ apẹ́ lọ́wọ́ lọ kánrin kése àṣẹ apẹ́ lẹ́nu lọ kánrin kése ọlọ́run wa yóò wá fún yín ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí gígùn bàbá ọlọ́run jogún ẹ̀mí gígùn fún yín ẹ̀mí gígùn ọlọ́run jogún ẹ̀ fún yín gbogbo bó ti wá léwu kẹ́mi yóò gùn tó bàbá 1 million years ni 1 billion years ni 1 trillion years ni uncountable million years ni tẹ́ fi wà láyé báyìí àlàáfíà tó lọ́wọ́ wa jogún fún yín yóò nípa ẹ̀mí rẹ̀ ó tún wá gùn jẹ̀mí àlàáfíà tí yín gangan lọ àmì àṣẹ bàbá páìpù àlàáfíà tọ́lọ́mọ bí fẹ́ àlàáfíà sí yẹn lára ni yóò wá tẹ sí lára gbáà yóò wá tẹ páìpù àlàáfíà sí lára yóò máa jò sí lára yà àṣírí yóò lè tú bàbá ní dèèyàn yẹ̀yẹ́ wálé bàbá òkè lókè lẹ́mọ̀ lọ bàbá èyí wà kọ́ mọ́ lọ́ta ọlọ́run ní jẹ́ bọ̀tá yín wọ́n jò ní pátápátá wọ́n rà mọ́nú ayé ni bí ìgbà aṣọ bá rá mọ́nú afẹ́fẹ́ làwọn ọ̀tá yín ó rà mọ́nú afẹ́fẹ́ kò sẹ́ni tí ó dá wọn mọ́nú ayé bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ó mọ̀ wọ́n nú ayé wọ́n parẹ́ mọ́ ayé ni túútú àbí tí a bá túbá àbí tí a bá ètè ronú pìwàdà àbí tí màá pẹ́ ìgbéyàn sẹ́mi ẹ̀yin òkú màá pẹ́ lọ́ta ọlọ́run sì ní jí ẹ mọ̀ bẹ́ẹ̀ ni agbọ́lọ́run ní fún wọn lágbára sátánì ò ní fún wọn lágbára ní rámìwò látọ̀dọ̀ wọn rárá àtọ́ nípa àṣesí ìlú nípa àlàáfíà nípa ètò ààfin nípa ètò gbogbogbò ẹ̀yin ò ní mọ̀ wọ́n nú ayé bàbá ẹ̀ ní mọ̀ wọ́n gbogbo ibi tí wọn bá gbé wọn tọ́gẹ̀dẹ̀ bá gbé ọwọ́ ara ẹ̀ náà ní fi lù ara wọn náà wọ́n ní inú ó fi lù bàbá láàkàn má bínú bàbá bínú ṣe bí mi wọnú sídíò ní bàbá ẹ̀yin náà mọ̀ pé ìkọyà yín kéré bàbá mi mo tún síbi lálẹ́ ẹ̀ka sí i mo tẹ̀lé bàbórí adé láàkàn má bínú wọ́n wá kí gbogbo àwọn bàbá mi pátápátá àwọn ìyá mi gbogbo àwọn tó yẹ yẹn kálá mo kí gbogbo wọn pátá àwọn ìjòyè pàápàá jùlọ mo tún wá kí bàbá mi parapọ̀ yìí bàbá yìí ń ṣe ribiribi bàbá yìí ń ṣe gúdúgúdú ọlọ́run lọ́rẹ̀ mi yín gbà ọlọ́run fún yín lọ́pọ̀lọpọ̀ àlàáfíà ìmọ̀tọ́lọ́ ń fún yín ọlọ́run bò ní gbà ọpọlọ yín ò ní jọba bẹ́ẹ̀ ni ọlọ́run wà ní mú yín bàbá àmì àṣẹ ọlọ́run ní mú yín àmì àṣẹ ọlọ́run ní mú yín àmì àṣẹ kò ní fà yín láwọn tí ó mú yín lọ́wọ́ kò ní fà yín láwọn tí ó mú yín lọ́wọ́ kò ní fà yín láwọn tí ó mú yín lọ́wọ́ wà ní jẹ́ fọwọ́ ara yín síra yín kò ní jẹ́ kẹ́ fọwọ́ ara yín síra yín bàbá pàràkò yìí kò ní jẹ́ kẹ́ fọwọ́ ara yín síra yín mo bá yín sàmì àṣẹ mo tún wá kí bàbá mi àgbàlagbà oyè the giant ẹni ńláńlá ní ṣe nǹkan ńlá bàbá tó gbé security light tí wọ́n tàn yàn yíká lè mọ́mú Yunus Saliat àti gbogbo àwọn tó tẹ̀lé gbogbo àṣírí wọn pátá bàbá yìí tú pátá bí ìbá ṣe ọlá bàbá yá Ìmámù Yunus Saliat àti tó dáwọ́lé kékeré kan lórí íńtánẹ́ẹ̀tì ṣùgbọ́n gbóni fọ́lọ́run lókè ọ̀run ọlọ́run lo Ìmọ́lẹ̀ Online TV ọlọ́run lo bàbá wa Malam Suhaib Mohammed Giant èmi mo fún wọn bẹ́ẹ̀ èmi mo fún wọn lórúkọ yẹn yìí sì ń gbé bíláwàní rẹ̀ níwèé fún yín ni bàbá láàfin sọ̀rọ̀ náà ní ti wá wé fún yín pẹ̀lú ògùn ọlọ́run bàbá náà ti ń gbọ́nà ìwé yín láwàní ẹ̀ ìwé yín láwàní rẹ̀ the giant Malam Suhaib Mohammed the giant ọpọlọ yín ò ní jọba ọpọlọ yín ò ní jọba ilé yín ò ní dàrú ọ̀nà yín ò ní dàrú òkè lókè lẹ́mọ̀ lọ bẹ́ẹ̀ ṣe dúró ti Ògbómọ̀ṣọ́ ọlọ́run wà pẹ̀lú yín látòkè nílẹ̀ ni ààbò ọlọ́run wà pẹ̀lú yín ní ṣìṣe ní ṣìjẹ ní ṣìwẹ̀ ní ṣìlẹ̀ ní ṣìlò bẹ́ẹ̀ ni ẹ̀mí yín ò sí lọ́wọ́ ẹnìkankan ọwọ́ ọlọ́run lẹ́ni wá wà ọ̀sẹ̀ nìkankan tó máa ṣẹ̀dú bá bàbá o tọba lọ fẹjú bàbá ọlọ́run lọ fẹjú mọ́ ọlọ́run máa gbá ojú ẹ ọlọ́run á gbá ẹnu ẹ yẹn mo kí yẹn kú iṣẹ́ ribiribi pẹ̀lú gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àfà gbogbo àwọn èèyàn ńláńlá tó dìde láti jà fún Ògbómọ̀ṣọ́ pé Ògbómọ̀ṣọ́ ò ní wálẹ̀ àti gbogbo wọn máa bù ọ̀nà máa là fún wa ní àní ṣìṣe àní ṣìṣọ ọlọ́run ní mú wa kò ní fà á lé àti ó mú wa lọ kò ní jẹ́ ká fọwọ́ ara wa ṣera wa mo ń padà bọ̀ àmì àṣẹ ẹ káàbọ̀ padà sórí channel mi ẹ mọ́ gbàgbé bó ti máa ń sọ o ẹ jẹ́ ká subscribe sí channel yìí ká máa tẹ love and like
love and like, ká máa comment, ká máa sọ èrò ọkàn wa sábẹ́ comment section. Ká wá bá wa share fídíò yìí kó rìn jìnnà. Ẹ dákun tẹ́lẹ̀ máa bá wa share rẹ̀ kó débi tó yẹ kó dé, kó kan bí tó yẹ kó kàn. Mo wá padà dé padà lórí ọ̀rọ̀ bàbá wa Àmọ̀tẹ́kùn Oòduà. Ẹ̀yin mo fẹ́ bá sọ̀rọ̀. Ṣé ẹ rí ìlú ẹni nílùú ẹni, ìlú ẹni nílùú ẹni, ìlú ẹni nílùú ẹni. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ kí ìlú wa kó má lọlẹ̀, kí ìlú wa kó má lọ sókè. Kí ọba rí ìlú ṣe, ká fún ọba láàyè láti ṣe tó dáa fún ìlú. Ká gbà fọba, ká gbà wípé ọba ló láṣẹ nílùú. Ká gbà pé ọba ni bàbá gbogbo wa. Bẹ́ẹ̀ ni àwọn tí ọba tó wá jẹ́ olóyè ní abẹ́ ọba, ẹ jẹ́ ká fi hàn wọ́n pé olóyè wọn jẹ́. Ẹ má jẹ́ ká wí pé à ń rí àǹfààní kan lọ́nà kínní tàbí kejì ká má lè bá wọn sòótọ́ ọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ ká wò bẹ́ẹ̀. Mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ọba, mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ọba, torí wípé báwọn yẹn ṣe ń pariwo yìí mi ò mọ̀ yín lójú. Mo máa ń wo abẹ́ comment section yín gbà míì tí mo bá rí fídíò yín, mo máa ń wo oríṣiríṣi ọ̀rọ̀ táwọn yẹn máa ń sọ nípa yín. Wọ́n ló dàbí ẹni pé ẹni tó mọ̀ọ́mọ̀ ti ń ba ìlú rẹ̀ jẹ́, ẹni tó mọ̀ọ́mọ̀ tó kọ̀yìn síbi tílù ẹ̀ pẹ́rẹ́ tó kọjú sí, pé ẹni tó mọ̀ọ́mọ̀ ti ń ta ìlú rẹ̀ lọ́pọ̀ fún àjèjì, wípé ẹni tó mọ̀ọ́mọ̀ tílù ẹ̀ fẹ́ máa lòkè tí ń dọ́gbọ́n àti máa fà wálẹ̀ àti máa fàlúyẹ̀ wálẹ̀ ní ọ̀nà kínní pẹ̀lú ète kínní àbí kejì. Oríṣiríṣi comment ìlànà yẹn máa ń comment sábẹ́ fídíò yín, oríṣiríṣi comment. Tí mo bá wá wò ó kọ̀bẹ̀ mi ló jẹ́ o, ó máa ń pa mí lẹ́rìn ni, torí pé ńgbà míì ń bẹ ọ̀rọ̀ lè má yẹ lómìn. Then Ọlọ́run kó má tún fi jíjẹ mímu wa síbi tó le. Ìyẹn gan pàtàkì o, jíjẹ mímu wa kọ́lọ̀ má fi síbi tó nira. Then kọ́lọ̀ ọba kó tún wá fún wa ní ayọ̀ ọkàn, kọ́lọ̀ ọba kó fún wa ní ayọ̀ ọkàn, ayọ̀ ọkàn. Ayọ̀ tí wọ́n mí pẹ̀lú ayọ̀ ọkàn ni wípé ọ̀wọ́ wọn bá pétére tọ́lọ́run bá ṣe fún wa, kọ́lọ́run jẹ́ kó tẹ́ wa lọ́rùn. Ọ̀wọ́ wọn bá pétére ní kékeré tọ́lọ́run bá ṣe fún wa yẹn, ní jíjẹ mímu, ní níná lílò, kọ́lọ́run jẹ́ kó tẹ́ wa lọ́rùn. Nígbà míì wà tó jẹ́ wípé tọ́lọ́run bá ṣe nǹkan ńláńlá fún ẹlòmíì, sí náà yóò tún lójú kòkòrò, yóò tún mọ wá nǹkan mí káàkiri ni. Ìgbà míì dẹ̀ ní ìwọ̀nba pétére tọ́lọ́run ṣe fẹ́ lómi náà kò tún ní nítẹ́ lọ́rùn lórí rẹ̀. Láti bí nǹkan kékeré ńgbà míì tí yàn bá nítẹ́ lọ́rùn tó dúpẹ́ fọ́lọ́run tó wá ń dọ́gbọ́n lò wẹ́rẹ́wẹ́rẹ́ tó ń fọgbọ́n lò tó fi làákàyè lò, kékeré yẹn ló tún padà di ńlá. Ká má rora wa pin, ká má rora wa pin, ká má rora wa pin rárá wípé bóyá bí n bá gba nǹkan kan lọ́dọ̀ àwọn ẹni yìí ló níbẹ̀ lọ́wọ́ mi tẹ́lẹ̀ àbí nǹkan kan, ká má ro gbogbo yẹn. Ọlọ́run ló ń bà àṣírí ẹ̀dá. Ọlọ́run ló ń bo àṣírí ẹ̀dá, jíjẹ mímu ẹ̀dá Ọlọ́run lọ́wọ́ àdá. Èló ni ẹ fẹ́ gbé fún wa? Èló lẹ fẹ́ gbà lọ́wọ́ wọn téyìn ò ní ná tán? Èló ni wọ́n fẹ́ gbà, lẹ fẹ́ gbà lọ́wọ́ wọn, èló wọ́n fẹ́ gbé fún yín pé kẹ́ fi dojúkọ ìlú yín? Gẹ́gẹ́ báwọn yẹn ṣe ń pariwo ni o, èmi ò mọ̀ bóyá lóòótọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ni yín, bọ̀ báwọn yẹn ṣe máa ń sọ ọlọ́mọ Ògbómọ̀ṣọ́ ni yín. Bẹ́ẹ̀ tẹ́ tún wá jọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́, tẹ́ ì ṣe ọmọ àlè, tẹ́ ì jọmọ ọkọ, tẹ́ tún wá kọ̀dí síta, tẹ́ ń tọ̀ sínú ilé. Táwọn yẹn ń sọ nìyẹn. Ìlú wa mẹ́mi gbà yín nímọ̀ràn, ẹ máa ṣèwádìí ọ̀rọ̀ dáadáa, ẹ máa ṣèwádìí ọ̀rọ̀, ẹ ṣèwádìí ọ̀rọ̀ dáadáa. Àmọ̀tẹ́kùn Oòduà, bàbá wa Àmọ̀tẹ́kùn Oòduà, ẹ máa ṣèwádìí ọ̀rọ̀ dáadáa. Ká rí òtítọ́, ká dì í mú. Then àwọn information tábà máa gbé jáde, ẹ jẹ́ kó máa jẹ́ authentic, òtítọ́, òdodo, pọ́nbélé. Ọlọ́run ló lówó, béèyàn sòótọ́ bọ́lọ́run bá ní yóò lówó, yóò lówó. Béèyàn ń sọ̀dà kejì tí ń parọ́, bọ́lọ́run bá ní yóò lówó, yóò lówó. Èmi wá nígbàgbọ́ yìí wípé láti rí sí ẹ̀dá, láti lówó ẹ̀dá, ìfọkànbalẹ̀ ẹ̀dá, ọwọ́ Ọlọ́run ló wà. Ọwọ́ Ọlọ́run ló wà. Then kí ló dé tá a máa bẹ̀rù? Kí
kí ló dá máa bẹ̀rù ara wa láti sọ òtítọ́ fẹ́lòmíì ọ̀pọ̀lọpọ̀ àwọn míì ń retí òtítọ́ látẹnu wa àwọn gangan nípò ara wọn ń retí òtítọ́ ṣùgbọ́n bá wá kó títí irú àyè bá kọ́ tá à jẹ́ kí wọ́n mọ òtítọ́ tá à jẹ́ kí wọ́n mọ òdodo ọ̀pọ̀lọpọ̀ góòtù máa finú ṣépè wàláhì tàláhì wọ́n máa finú ṣépè lé wa àwọn míì gan tó ń sọ pé kí ni àìtẹ́ ìwà Àmọ̀tẹ́kùn Oòduà ní ìṣesí rẹ̀ ní látàyè ti dáyé bí ṣe é ṣe nu ibi ìlú rẹ̀ bá kọjú sí lòun máa kẹ́yìn sí èmi ọmọ alfa lórí yẹn bọ̀n táwọn èèyàn ń sọ àwọn èèyàn tó ń sọ pé kí ni Àmọ̀tẹ́kùn Oòduà kò sí tọ́kàn òun pẹ̀lú yẹn bá after owó lọ́wọ́ owó ni iná bá ti gbówó fún tiẹ̀ tí ọba ti lè náwó fún ó kẹ́yìn sílùú ẹ̀ nìyẹn táwọn èèyàn ń sọ sọ wáyé kó rí bẹ́ẹ̀ èmi ò wá gbà kó rí bẹ́ẹ̀ èmi ò gbà kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n fídíò tí mo ní mo torí rẹ̀ ṣe fídíò yìí gangan voice note tẹ play ń gbà yẹn voice note yẹn tẹ play tẹ lẹ́gbọ̀n lè mọ́mú Yunus Taliatu ló ń sọ̀rọ̀ voice note yẹn gbójú ẹni yẹn jáde play voice note yẹn ni ẹ náà sọ̀rọ̀ á fi confam pé òun gangan ni tá a bá ti wá mọ ẹnìkan mọ lè mọ́mú Yunus Taliatu àdúrà tèmi yìí gan gbà mo sì mọ̀ pàdé ọ̀pọ̀lọpọ̀ ìyẹn gbà torí n tá à ń jà fún náà ni pé fi bíbí rẹ̀ hàn kódà iṣẹ́ ńláńlá iṣẹ́ ribiribi lẹ́yìn gan tún ṣe fún un tẹ́ bá lè gbé ojú ẹni bẹ́ẹ̀ hàn kí gbogbo àgbáyé orí ipò lẹ́gbàá láti ibi ẹ̀gbọ́n kìíní ni yóò fa ẹ̀gbọ́n kejì jáde yóò fà kẹta jáde yóò fà kẹrin jáde ó láwọn mẹ́rìnlá làwọn gbogbo wọn àpéjọ àárí wọn tá a bá wá rí wọn òótọ́ ọ̀rọ̀ wá jáde òótọ́ ọ̀rọ̀ jáde àmọ́ bá ṣe rí òótọ́ ọ̀rọ̀ ó tún jáde ìlú tí a bá tún ṣe àwọn náà tún afẹnu ara wọn sọ gbogbo mọ̀sọ́ pọ́nbélé ni wọ́n ni bọ́ ọmọ bíbí ilé Ayílára ọmọ ọkọ ilé Ayílára ni wọ́n ni bóyá wọ́n lọ kéwú ilé Ayílára ni bóyá wọ́n ń já kókó fẹ́sìn ọba ilé Ayílára ni bóyá wọn ò sì tán mọ́ ilé Ayílára rárá tọ́ ṣe rí pé òtítọ́ ọ̀rọ̀ òdodo yóò tún fojú hàn gbogbo èèyàn wà kan sára sí i pé ìṣẹ̀lẹ̀ ńlá lẹ ṣe torí tó yẹ kí mi ò ṣe fídíò yìí nìyẹn torí tó jẹ́ kí n ṣe fídíò yìí nìyẹn o èmi fẹ́ kẹ́ ẹ gbé ojú ẹni yẹn jáde torí àwọn kan ń pariwo pé Àmọ̀tẹ́kùn Oòduà ni pé ẹ̀kọ́ ní ẹbí ń taná fún wa ọmọ ní kì í ṣẹ̀kọ́ àwọn kan ló jẹ́ lọ́wọ́ mẹ́ pé pákéjì ni prógámù tẹ́ ẹ ṣe yẹn pé pákéjì ni pẹ́ni tó sọ̀rọ̀ yé ṣe kọ̀tán má lè mọ́mú Yunus Taliatu pé pákéjì ni ìmílẹ̀ ò gbàgbọ́ èmi ò gbà táwọn èèyàn ń sọ mí lémi ò gbàgbọ́ ń tèmi èmi ò gbàgbọ́ èmi ò bí wọ́n tèmi bá ti ṣe fọ́nrán jáde pẹ̀lú ògo Ọlọ́run lọ́jọ́ ọba mi share rẹ̀ dọ́dọ̀ wọn wọ́n padà rí fọ́nrán mi tí ẹ bá wá rí wọ́n mọ̀ wípé ọ̀rọ̀ yìí èsè ṣeréṣeré o kì í ṣàwàdà o voice note tẹ play ń gbà yẹn tẹ lẹ́ni yẹn ẹ̀gbọ́n lè mọ́mú Yunus Taliatu ni ẹ̀rẹ́ kò ti yé yín ẹ̀yin lẹ ṣe jáde ẹ wàá gbójú ẹni yẹn jáde gbangba gbogbo wa náà wà á rí gbogbo wa ó rí o gbogbo wa ó rí dáadáa a wà á kún fàdúrà fún yín ẹ̀yin náà wà á rí wípé oríyìn tẹ́ gbà ń bẹ̀ kì í ṣe kékeré kó èmi gbóyìn yín pèsè ńlá iṣẹ́ takuntakun lẹ ṣe láti gbé ojú fámìlì rẹ̀ jáde tí gbogbo àgbáyé pátápátá ń pariwo tí gbogbo wa ń pariwo pé jẹ́ àmọ́ mọ̀lẹ́bí rẹ̀ gbé àwọn ẹbí rẹ̀ jáde bọ́rọ̀ yìí ṣe le tó kò yẹ kí wọ́n fi ọ́lẹ̀ níwọ̀ nìkan ìkàmọ̀ láwọn mọ̀lẹ́bí rẹ̀ yìí ìkà ni wọ́n o ọ̀dájú pọ́nbélé ni wọ́n lójú àánú rárá sí lè mọ́mú Yunus Taliatu bọ́rọ̀ ṣe le tó kẹ́nìkan kan máa yọjú kẹ́nìkan kan máa lè yọjú voice note tẹ́yìn náà tún wá play ń gbà yẹn tún wá mú pé tún wá fọkàn gbogbo wa balẹ̀ including èmi tí mò ń sọ̀rọ̀ yìí gan ọkàn gbogbo wa tún wá balẹ̀ pé ìkan lára mọ̀lẹ́bí ìkan lára àwọn ẹ̀gbọ́n rẹ̀ ti fẹ́ yọjú ohun rẹ̀ lásán la gbọ́ ẹ jẹ́ ká rójú rẹ̀ ojú ẹ̀ gangan dákun ìbá wa gbé jáde mo tún padà bọ̀ wá. ẹ káàbọ̀ padà sórí channel mi lẹ́ẹ̀kan sí ká tó máa lọ prógámù wa sópin bọ̀ díẹ̀díẹ̀ mo tún rọ̀ wá mo bẹ̀ wá lórúkọ Ọlọ́run ọba mo fi títóbi Ọlọ́run ọba mo fi bẹ̀ wá títóbi àná Muhammad mo fi bẹ̀ gbogbo wa títóbi Jesus Christ mo fi bẹ̀ wá
títóbi Ọ̀rúnmìlà mo fi bẹ̀ wá ní tó bá jẹ́ tó ń kálukú ó mú bẹ́ẹ̀ torí pé mẹ́ta lọ́kan ni Ògbómọ̀ṣọ́ tó bá jẹ́ tó ń kálukú ká mú bẹ́ẹ̀ mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ bá wa subscribe sí channel yìí ẹ bá wa tẹ notification button ẹ bá wa tẹ love and like bẹ́ẹ̀ ni ẹ bá wa share fídíò yìí ẹ bá wa share fídíò yìí kó débi tó yẹ kó dé àwọn tó yẹ kó rí kí wọ́n rí ẹjọ́ nítorí Ọlọ́run a bẹ̀ yín ni iṣẹ́ tẹ̀lé máa ṣe fún wa nìyẹn àdẹ̀tún wa ń fàsìkò yìí dúpẹ́ mo ń dúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo yín pé ẹ mówó lápò ẹ ń ra dátà láti máa wo fídíò lójoojúmọ́ ẹ jẹ́ kó sú yín jíjẹ mímu yín kò ní nira ọ̀nà tó ń gbà wá fún yín ìrọ̀lú máa jẹ́ àkóbá àdábá Ọlọ́run ní jẹ́ ká rí Ọlọ́run ò ní jẹ́ ká rí ìrànlọ́wọ́ tẹ̀lé ṣe fún wa nìyẹn o ẹ bá wa share fídíò yìí ẹ bá wa share rẹ̀ kó délé kó dé oko kó dé lóyìnbó kó dé everywhere mo bẹ̀ ẹ́ lórúkọ Ọlọ́run ọba orí òtítọ́ òun la wà gẹ́gẹ́ bí mo ti ń sọ fún yín gbogbo ìgbà èmi ìgbà kan kúrò ń bẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá wá jáde gbogbo èèyàn kéèyàn tó bá lè kọ́ jáde kó máa takò bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ bàbá wa ọba Afọlábí Gándì Olúmọgẹ́gẹ́ 3 àfi tí mi ò bá rí fídíò rẹ̀ lókù àfi tí mi ò bá rí fídíò ẹni ìyẹn nìkan àfi tí mi bá rí káwọn èèyàn sẹ́ndì ẹ̀ sí mi nìkan lókù bẹ́ẹ̀ ni màá dẹ̀ fi WhatsApp number mi gan sílẹ̀ ẹni ó bá rí fídíò tó jọ mọ́ bí wọ́n bá ti takò bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ bàbá wa ọba Afọlábí Gándì Olúmọgẹ́gẹ́ 3 ẹni ó bá rí ibi tí fídíò kan tó takò ọ̀rọ̀ wọn gbogbo ẹni tó yẹ tó lè kó ṣe fídíò yẹn underline tí mo sọ gbogbo ẹni tó wù kó ṣe fídíò yẹn tó fi takò àpèrè bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ tó fi takò bàbá wa ọba Afọlábí Gándì Olúmọgẹ́gẹ́ 3 tó fi takò ẹbí ilé ayé lára tàbí pa ọ̀rọ̀ lèmọ́mú àgbà oyè lèmọ́mú àgbà ní Ògbómọ̀ṣọ́ tẹ́nìyẹn ń sọ èké lórí rẹ̀ tẹ́nìyẹn ń gbé information tí ọjọ́ mọ́ jáde tí ń parọ́ tí ń ba Ògbómọ̀ṣọ́ lórúkọ jẹ́ tí ń ba àpèrè Ṣọ̀ún lórúkọ jẹ́ tí ń ba àbáwá Ṣọ̀ún lórúkọ jẹ́ tí ń sọ tójú rí orí tí ń sọ tí ò rí bẹ́ẹ̀ ẹ dákun ẹ máa send ẹ̀ sórí WhatsApp number mi èmi ṣe tán láti dá anybody lóhùn gbogbo bí tí òkè nìyẹn mọ gbogbo bó tilẹ̀ òkè nìyẹn jẹ́ èmi ṣe tán láti dá ẹnìyẹn lóhùn ní correct face to face tí ò sí pàrọ̀ díẹ̀ kó fi ṣe fídíò kankan WhatsApp number mi is 0816 362 0990 WhatsApp number nìyẹn o fáwọn tá wà ní Nàìjíríà ẹ jẹ́ kí n tuntun pè lẹ́ẹ̀kan sí i 0816 362 0990 WhatsApp number mi nìyẹn then fáwọn tá wà ní diaspora àwọn tá sí Nàìjíríà àwọn tá wà ní diaspora tá wà ní ìlú ọba tá wà ní ìlú òyìnbó +234 816 362 0990 ẹ jẹ́ kí n tún pè lẹ́ẹ̀kan sí +234 816 362 0990 WhatsApp number mi nìyẹn then at the same time náà yẹn lè pè sórí ẹ̀ but WhatsApp yẹn ni mo like jù because I'm busy gbogbo gbà but tí a bá ti send message yẹn sórí WhatsApp anytime tí a bá fẹ́ wò á wò then a máa reply ara wa ẹni tó bá dẹ̀ lè pè náà déédéé kò sí wàhálà ara ẹni tó bá lè pè so WhatsApp number nìyẹn fún àwa tá a wà ní orílẹ̀-èdè Nàìjíríà yìí WhatsApp number nìyẹn and call fún àwa tá a wà ní diaspora nílùú ọba ìmọ̀ràn kan lè fẹ́ gbà wá ni ẹ fẹ́ tọ́ wa sọ́nà ni àwọn nǹkan kan tó yẹ ká máa ṣe tí a rántí láti máa ṣe tàbí àwọn nǹkan kan tá à ń ṣe tí àwọn ọ̀pá kíyèsí pé ó lè fa ní iṣẹ́ sẹ́yìn ẹ máa gbà wá níyànjú ẹ gbà wá nímọ̀ràn tàbí àwọn nǹkan tuntun míì náà tó yẹ ká tún fi kún ẹ máa gbà wá nímọ̀ràn àwa ṣetán láti gbà mọ̀ràn a ṣetán àtẹríba o àtẹríba dáadáa torí wípé ẹ̀yin tẹ́ ń wo program wa gangan ẹ̀yin tẹ́ subscribe sí channel wa ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ ń ra data tẹ́ ń wò wá yín gangan lẹ́ni iléeṣẹ́ ẹ má jẹ́ ká tanra wa ẹ̀yin gangan lẹ́ni iléeṣẹ́ yìí torí pé láìsí ẹ̀yin kò sáwa ẹ má jẹ́ ká tanra o láìsẹ́yìn kò sáwa ìtẹ́yìn bá fi wá wà àwa náà wà nìyẹn àlàáfíà tiyín làwa fi ń mí
ọpọlọ tiyín òun lèmi ń lò lèmi fi ń gbọ́rọ̀ jáde kò sí ọ̀rọ̀ kankan lẹ́nu mi náà ìmọ̀tẹ́yìn nílẹ̀ ń ṣí àfẹ́ mi ìníkàn lórí ọ̀fẹ́ àti máa gbé jáde ni ọ̀pọ̀lọpọ̀ yín lọ́pọlọ wọn nímọ̀ jù mí lọ nílàkàyè jù mí lọ ẹ̀dẹ̀ dàgbà jù mí lọ lọ́jọ́ orí ọmọ ọdún mélòó lèmi so ìfẹ́ tẹ́ ẹ ní sí bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ ìfẹ́ tẹ́ ẹ ní sápèrè yẹn gangan ìfẹ́ tẹ́ ẹ ní sí bàbá wa ọba Afọlábí Gáàdì Òrùmọgẹ́gẹ́ 3 ìfẹ́ tẹ́ ẹ ní sí gbogbo àwọn ìjòyè wọn ìfẹ́ tẹ́ ẹ ní sí gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ lápapọ̀ jẹ́nẹ́rálì ẹ dákun tó lọ ìfẹ́ ẹ̀ gangan mo ní kẹ́ mo fẹ́ kẹ́ ẹ ní sẹ́mi náà ọ̀rọ̀ pé mo rawọ́ ẹ̀bẹ̀ ni mo rawọ́ ẹ̀bẹ̀ sí ní gbogbo èèyàn o ìfẹ́ ẹ̀ gangan mo fẹ́ kẹ́ ẹ ní sẹ́mi gangan kẹ́ ẹ ní sílé iṣẹ́ mi ilé wa ọ̀nà wa kò ní bàjẹ́ àṣírí wa máa bù bẹ́ẹ̀ ṣe ń wo channel yìí Ọlọ́run kò ní yọwọ́ lọ́rọ̀ yín kò ní daṣẹ́ yín rú kò ní da dídálé yín rú kò ní da ọ̀nà yín rú jíjẹ mímu yín a máa wá ń rọrùn gbogbo rere tó ti wà lọ́wọ́ kálukú Ọlọ́run ò ní gbà àwọn nǹkan táwa ń garun wò ní rí tọwọ́ tí bà pẹ̀lú ògo tọ́lọ́run ti bá pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run ọba láìpẹ́ láì jìnnà ó máa tẹ̀ wá lọ́wọ́ aburú ayé aburú àlìkíámà Ọlọ́run bá ṣọ́ wa pẹ̀lú rẹ̀ aburú ayé aburú àlìkíámà Ọlọ́run bá kọ́ ṣọ́ wa pẹ̀lú rẹ̀ kí n tó wá máa lọ mọ̀sàmí àṣẹ àmì àṣẹ àmì àṣẹ àmì àṣẹ kí n tó wá máa lọ mo tún rán bàbá wa Àmọ̀tẹ́kùn Oòduà létí ẹ dákun tó lọ Ọlọ́run bá ẹni tẹ́ ẹ gbé voice note ẹ jáde ń jọ sí pé gbọ̀lẹ̀ mọ́mù Yunus Taliat ni ẹ dákun ẹ bá wa gbójú ẹnìyẹn jáde ẹ play voice note yẹn jẹ́ ká gbọ́hùn ẹnìyẹn náà kárí pé lóòótọ́ ni bẹ́ẹ̀ ni kọ́ wá kẹ wá ràn wá lọ́wọ́ àwọn ẹ̀gbọ́n rẹ̀ yòókù náà kẹ gbé wọn wọlé kí n ta fi ọwọ́ bẹ̀rẹ̀ ká fi máa ṣèwádìí lọ́dọ̀ wọn ẹ rí pé iṣẹ́ ńláńlá ilẹ̀ ṣe yẹn gbogbo èèyàn wà máa yìn ní ẹ ṣé gan ẹ ṣé púpọ̀ bó bá ṣe jẹ́ àtúnpadà bọ̀ wá.